ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹtàlélógún nínú oṣù karùn-ún ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní pẹ̀lú bí pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ ìsàmì ọdún kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ti bẹ̀rẹ̀ lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú rẹ̀ ti ṣe ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló pinnu láti mú ìdẹ̀rùn bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lábala ètò ọrọ̀ ajé jíjẹ àtohun mímu nípa gbígbé owó tí wọ́n ń tà wálẹ̀ kó lè dẹrùn fún gbogbo mẹ̀kúnnù láti rà. Àwọn ọ̀rọ̀ tó jẹyọ rèé lẹ́nu alákòóso fún ọ̀rọ̀ ìròyìn tó ń ti ọgbọ́n inú Mohammed Idris níbi tí oníkálukú wọn ti ń jábọ̀ iṣẹ́ wọn láti ìgbà tí wọ́n ti wọ ọ́fíìsì gẹ́gẹ́ bí alákòóso lábẹ́ ètò ìṣèjọba Bọ́lá Tinubu ní ọdún tó kọjá yìí. Níbẹ̀ ni alákòóso ti sọ̀rọ̀ nílùú Àbújá lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹtàlélógún. Mohammed Idris ti ṣe alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú ló sọ di mímọ̀ wípé kò sí pọ̀pọ̀ ṣìnṣìn ariwo kankan bóyá wọn ó pa màálù, ṣe ìrẹsì, tẹ ẹ̀bà, sẹ̀mó, ọbẹ̀ ẹ̀gúsí àti ilá alásèpọ̀. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bí kò ṣe wípé bíà wọ́tà tó ń ti bisikíìtì lóníkálukú yóò mẹ́nubà, ṣùgbọ́n nǹkan tó jẹ ààrẹ Tinubu lọ́kùnkúndùn tó jẹ lógún jù ní bí ìdẹ̀rùn yóò ṣe dé bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀nà àbáyọ sí ọ̀wọ́n gógó gbogbo nǹkan èyí tó dé bá orílẹ̀-èdè Nàìjíríà àtowó dọ́là tó ń ṣòjòjò eléyìí tó jẹ́ pé ó ti gbé ẹsẹ̀ lé owó náírà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí owó náírà orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe níyì mọ́ níwájú àwọn owó ilẹ̀ òkèrè. Ó ní àwọn nǹkan èyí tó mọ̀mú ní àyà ààrẹ Bọ́lá Tinubu rèé. Alákòóso ọ̀hún tó sọ̀rọ̀ láàárọ̀ ní òwúrọ̀ òní tí ṣe ọjọ́bọ̀ Thursday tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àṣẹ ti wá láti ọ̀dọ̀ ààrẹ Tinubu wípé gbogbo àwọn alákòóso 47 ministers wípé gbogbo wọn pátá ò ní kí wọ́n máa gbáradì láti wá jábọ̀ iṣẹ́ wọn láti ìgbà tí wọ́n ti yàn wọ́n sí ipò gẹ́gẹ́ bí alákòóso, kí wọ́n sì sọ gbogbo ohun tí wọ́n ti gbé ṣe lẹ́nu ìgbà tí wọ́n ti wà ńbẹ̀ àti ohun tí wọ́n nílẹ̀ fún rere ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti fún gbogbo àwọn ọmọ Nàìjíríà. Ó ní iṣẹ́ tí ààrẹ tó rán sí gbogbo àwọn alákòóso rẹ̀ rèé àti ìpinnu ààrẹ dáadáa fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn Mohammed Idris bó ti sọ̀rọ̀ ọ̀hún lónìí ti ṣọjọ́ Thursday. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní lórílẹ̀-èdè wa Nàìjíríà tó tún jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò tí gbogbogbò tààrẹ èyí tó wáyé lọ́dún 2023 Àtíkù Abubakar ló ti sọ̀rọ̀ bọ́ọ̀dẹ̀ o wípé kókókó lára tálẹ̀. Ó ní ní ìgbà tí wọ́n bá sì ń ṣe ètò ìbò lórílẹ̀-èdè Nàìjíríà, ó ní lòun yóò máa jíde láti díje dupò ààrẹ títí di ìgbà tí Ọlọ́run ọba dẹ́dàá tí yóò sọ wípé àsìkò ti tó fún òun láti jáwé olúborí o. Àtíkù ni òun yóò máa jáde láti díje dupò ààrẹ ní ìwọ̀nba tí àlàáfíà tó bá ṣì ń bẹ lára òun tí ara òun le koko tí wọ́n sì ń ṣe ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọ̀rọ̀ tí Àtíkù Abubakar sọ rèé níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí iléeṣẹ́ kan láti orílẹ̀-èdè Amẹ́ríkà Voice of America tí wọ́n ṣe fún Àtíkù Abubakar lédè Haúsá pọ́nbélé tí ò ní àbùlà English tàbí èdè míì nínú o yàtọ̀ sí èdè Haúsá kí àwọn oníròyìn kí wọ́n tó tú sí èdè òyìnbó èyí tó ń jáde lédè Yorùbá láti iléeṣẹ́ ìròyìn Fẹ́lifẹ́li TV. Níbẹ̀ ní Àtíkù Abubakar ti ní báyìí ó ní ìwọ̀ngbà èyí tó bá jẹ́ wípé ara òun
òun sì ń lè ohunkóhun kò ṣe òun. Àwọn àjọ elétò ìbò náà wọ́n sì ń ṣe àgbékalẹ̀ ètò ìbò tí wọ́n sì ń dìbò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Lòun yóò máa jáde láti díje dupò ààrẹ títí di ìgbà tí Ọlọ́run yóò kéde òun láti mú òun sí ipò náà. Ó ní fún àpẹẹrẹ, ó ní kẹ́ ẹ wo ààrẹ tẹ́lẹ̀ ní lórílẹ̀‐èdè Amẹ́ríkà èèyàn Abraham Lincoln. Ó ní fún ìgbà méje ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló díje dupò ààrẹ kó tó di wípé ẹlẹ́ẹ̀keje Ọlọ́run ọba ó yàn án sípò èyí tó jáwé olúborí o. Ó ní kí wá ló dé tóun ò ní máa díje dupò. Ó ní ló dìgbà tí òun bá wọlé o kó tó di wípé òun sinmi láti máa díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti wá tẹ̀síwájú ṣe àkọsílẹ̀ wípé Àtíkù Abubakar òun ló ti dáje dupò ààrẹ o lọ́dún 2007, bákan náà lọ́dún 2019 àti ọdún 2023 tí ṣe ọdún tó kọjá o. Ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ l'Àtíkù Abubakar ti díje dupò ààrẹ ṣùgbọ́n tó fìdí rẹmi sọ́wọ́ àwọn alátakò rẹ̀. Nínú ìròyìn náà ló fi kún wípé tí ó bá fi di ọdún 2027 Àtíkù Abubakar yóò di ẹni ọdún mọ́kànléní ọgọ́rin 81 years. Òun ni ọjọ́ orí rẹ̀ tí ó bá fi di ọdún 2027 èyí tí wọn yóò ṣe ètò ìbò gbogbogbò míì ṣùgbọ́n tó lóun yóò sì jáde láti díje dupò tálàáfíà bá ṣe ń bẹ lára òun. Àjọ èyí tó ń gbógun ti ìwà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà EFCC ni wọ́n ti mú àwọn kọ̀lọ̀sí elétí ikùn àwọn tí wọ́n fi owó náírà, owó dọ́là àti àwọn owó ilẹ̀ òkèrè míì ṣe kátàkárà ètò ọrọ̀ ajé tí wọ́n sì mú ìnira bá owó dọ́là eléyìí tó fà á kí owó náírà orílẹ̀-èdè Nàìjíríà kó má níyì níwájú owó dọ́là èyí tí a mọ̀ sí bureau de change. Àwọn làjọ EFCC ti fi ọwọ́ òfin mú àwọn ènìyàn èyí tó lé ní 200 báyìí tí wọ́n sì ti ń jẹ́jọ́ pẹ̀lú bí wọ́n ṣe tì wọ́n mọ́ gada o lórí wípé àwọn gangan nìṣòro èyí tó jẹ́ àkóbá àdábá àrìnàkò lórí ọ̀rọ̀ owó náírà ilẹ̀ wa tí wọ́n jẹ́ kó ní ìsinmi níbi tí wọ́n ti ń da àwọn owó ọ̀hún láàmú èyí tó jẹ́ wípé wọ́n ní àwọn aṣẹ́wó tí ń ṣẹ́ owó náà tí wọ́n fi ń ṣe ètò ọrọ̀ ajé tá a mọ̀ sí bureau de change. Àwọn gangan ni wọ́n ṣe àkóbá fún owó náírà pẹ̀lú bí wọ́n ṣe ń fi owó lé láti ṣẹ́. Bákan náà pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe owó ọ̀hún tí wọ́n ń gbà kó pamọ́ o léléyìí tó kù díẹ̀ káàtó sí òfin owó orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ EFCC òun ló sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wípé lẹ́nu oṣù péréte àwọn ti ní àǹfààní láti fọwọ́ òfin mú àwọn ènìyàn èyí tó lé ní 200 èyí tí wọ́n da àdáfíà owó náírà Nàìjíríà láàmú tí wọ́n jẹ́ kí àwọn òkú ẹlẹ́lẹ́ni tí ń bẹ lára owó náírà lẹ̀ yìí kí wọ́n sinmi nínú àjísàárè tí wọ́n sìn èyí tó sì jẹ́ kí owó náírà lẹ̀ wá kó dẹni àbùkù ẹni ẹ̀tẹ́ ní ajú owó pọ́ùn, dọ́là àti àwọn owó ilẹ̀ òkèrè míì. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ò wọ́n ní ìlú Àbújá níbẹ̀ gangan lórísun àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n mú àwọn èèyàn ń bẹ̀. Wọ́n ní ìpínlẹ̀ Èkó náà wọ́n fọwọ́ òfin mú àwọn èèyàn. Bákan náà ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Kano wọ́n ní àwọn ìpínlẹ̀ 4 yìí ló jingiri lọ́wọ́ àwọn tí wọ́n ṣẹ́ owó náà tí wọ́n sì ń ṣe lọ́nà tí ò tọ́ tí ò bófin mu tó sì jẹ́ wípé gbogbo wọn ni wọ́n ti kó tí wọ́n ti wà lágọ̀ọ́ àjọ EFCC. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters sátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 Herbal Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní
Basorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ṣé kí ọlọ́run ọba àánú dákun dábọ̀ kó máa fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ni. arábìnrin kan rèé èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Salisu Aishat àti àwọn méje mìíràn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti rọ́wọ́ tó báyìí ní agbègbè Ìjọ́rà Bádíà ní ìpínlẹ̀ Èkó látàrí ikú arákùnrin kan èyí tí wọ́n ní ó jẹ́ náà bá nípè níbi ayẹyẹ ọjọ́ ìbí arábìnrin Salisu Aishat. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ wọ́n ní ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí ni arábìnrin ọ̀hún ṣe ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ponílé tó pe àlejò tó ń ti àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ láti wá bá yọ ayọ̀ ọjọ́ ìbí rẹ̀ ní ìlú kan ẹ̀yìn Ọláyẹmí Street Ìjọ́rà Bádíà ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ní lásìkò tí ayẹyẹ ọjọ́ ìbí ọ̀hún lọ tí àwọn èèyàn ti ń wẹ̀jẹwẹ̀mu gbọ́wọ́ àtàsẹ̀mó sí ẹnu ṣàdédé ni wọ́n rí arákùnrin lára àwọn àlejò tó wá síbẹ̀ èyí tó mú ẹ̀yìn lọlẹ̀ gbọ́nrangandan o. ní ìgbà tí àwọn ènìyàn yóò súnmọ́ níbi wọ́n ti ń ṣe ájò kí ló fà á tí ọkùnrin gbọgbọn gidi báyìí tó lalẹ̀ tó sì ṣubú báyìí ni wọ́n ti kófìrí àpá kan níwájú orí arákùnrin náà èyí tí wọ́n ní ó ṣeé ṣe ò kó jẹ́ wípé ìjà kékeré kan èyí tó bẹ́ sílẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí náà ni wọ́n ti la nǹkan mọ́ arákùnrin ọ̀hún lórí èyí tó sì fà á kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o. níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tọsẹ̀ bọ ìwádìí tí wọ́n sì ti mú ẹni tí ń ṣe ọjọ́ ìbí Salisu Aishat àti àwọn ènìyàn méje mìíràn èyí tí wọ́n fura sí wípé ó ṣeé ṣe kí wọ́n mọ̀ nípa ikú arákùnrin náà láti wá ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi wá lọ́wọ́ èyí tí ènìyàn gbé ẹ̀mí mì níbi ayẹyẹ ọjọ́ ìbí. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà ògbóǹtarìgì ọkùnrin ni tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti elédè Yorùbá eyín Lateef Adédìméjì ló ti sọ ìrírí rẹ̀ wípé kì í ṣe ọjọ́ tá a bá bí ọmọ ìkókó ọmọ tuntun jòjòló ní dìdìrìn àti wípé ìgbà tí àwọn ènìyàn ti ń fojú olówó ọlọ́lá ọlọ́rọ̀ wò mú ó ní ìgbà náà òun sì ń bẹ Ọlọ́run ni kó tó di wípé ìrìnàjò ọ̀hún ó já sí gbangba ìgboro ọpẹ́ ò lẹ́nu òun. Lateef Adédìméjì tó sọ̀rọ̀ náà níbi ètò kan tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lónìí nínú ọdún 2014 ó ní ìgbà náà bí wọ́n bá pe òun sí òde eré sinimá àgbéléwò ní ṣíṣe ó ní owó tó pọ̀jù tóun gbà ní ẹgbẹ̀rún 4, ẹgbẹ̀rún 5, ẹgbẹ̀rún 7 àti ẹgbẹ̀rún 10 náírà láti ẹ̀yìn tóun ti ń babọ̀ títí di ọdún 2014 ó ní iye tí wọ́n fún òun nìyẹn tóun yóò sì kópa ipa takuntakun nínú sinimá ọ̀hún. Ó ní gbogbo ìgbà yìí ni àwọn ènìyàn ti ń fojú ọlọ́lá wò wọ́n ó ní ṣùgbọ́n ń gbòde ọdún 2015 sí ọdún 2016 Ọlọ́run yí ìtọ̀hún padà wípé láti ọdún 2015-2016 lòun ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba owó ńlá o ẹgbẹ̀rún lọ́nà 100 náírà sí ẹgbẹ̀rún lọ́nà 200 náírà 100,000 sí 200,000 náírà lòun bẹ̀rẹ̀ sí ní gbà látọdún 2015 kó tó di wípé Ọlọ́run tó ń fi ìbùkún sí iṣẹ́ náà títí di wákàtí àti ọ̀wọ̀ yìí ó ní ṣùgbọ́n gbogbo ìgbà tí òun gba ẹgbẹ̀rún 4, ẹgbẹ̀rún 5 Ọlọ́run ò jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí fi àárẹ̀ ọkàn àbí ìrẹ̀wẹ̀sì ọkàn sí òun ní ọkàn o bí kò ṣe wípé òun fi ìgbàgbọ́ tì í pẹ̀lú àdúrà wípé bó pẹ́ bóyá Ọlọ́run àánú yóò gbé àánú rẹ̀ dìde láti lè jẹ́ kí òun náà di ẹni tí ayé yóò máa fi òbítíbitì owó
àti àwọn ohun tó dáa nínú ayé o tí wọn yóò máa fi wá kiri tí àdúrà ọ̀hún sì ti gbà títí di wákàtí yìí gẹ́gẹ́ bí Lateef Adédìméjì bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún nínú ètò náà àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí wọ́n ṣe fún un. Lákòótán nínú ọ̀rọ̀ Adédìméjì ó ní gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn kí wọ́n gbìyànjú láti ní orúkọ rere síwájú kí wọ́n tó máa lé owó torí wípé owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ a máa kọ́ ẹni lẹ́sẹ̀ a sì máa gbé ní ṣubú bẹ́ẹ̀ ni ò bá fura bí ò sì ṣọ́ra. tó ẹ̀yà ara ìròyìn fẹlifẹli kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Felifeli TV lónìí ti ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ aláǹfààní láti gbọ́tun rẹ̀ míì mo gbà á ládùúrà pé ilé òní lé wa ọ̀nà nínú ọ̀wá láti ṣẹlẹ́dùà Fúnmi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yìí ire àtayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀ o ẹ ṣeun gan-an ni o. ìròyìn Felifeli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.